Kilarigbo Live TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Níbo ni Nàìjíríà lọ o? Ó máa yé wa tó. Dùgbẹ́dùgbẹ́ tó mi lókè o, Olúwa màmá jẹ́ ó jábọ́ o. Ilé òfúrọ̀, ilé fi jó, ajá òfúrọ̀ o, ajá máa yí. Ewé tútù ń de ewé gbígbẹ́, kí ló ti jẹ́ o ẹ̀yin olórí wa? Ẹ bá wa rántí mẹ̀kúnnù, ìyà yìí pọ̀ ju ẹgbà wa o, bí Nàìjíríà máa jí sọ́ọ̀fì o. Nítorí pé láyé ìjọsí o, ìwọ̀n bá àgbẹ̀ tán ní dáko, à ń jẹ, à ń yó, à ń bọ́mọ àbáyá, a sì tún fowó ṣe nǹkan rere. Tó dé wọ́n máa tójú sú mi o, adájọ́ ń dáko, bẹ́ẹ̀ ni lọ́ọ̀yà ń dáko, bẹ́ẹ̀ ni oníṣẹ́ ọwọ́ ń dáko, bẹ́ẹ̀ ni ọmọléèwé ń dáko, bẹ́ẹ̀ ni ọlọ́pàá ń dáko, bẹ́ẹ̀ ni síbẹ̀síbẹ̀ gbogbo owó lérí. Ẹ bá wa ṣe kó rọ̀ wá lọ́rùn, kó rọ̀ wá lọ́rùn bí ìjọ sí o. Ẹ̀yin àgbààgbà ẹ gbà wá o, ó dọ̀wọ́ ní ẹ̀yìn olórí wa o. Ó dọ̀wọ́ yín o, ó dọ̀wọ́ yín o, ẹ̀yin àgbààgbà o. Ó dọ̀wọ́ yín o, ẹ̀dùn Nàìjíríà ṣe o. Ẹ ṣe olùkọ́ o, àyẹ̀wò kù, agbára Ọlọ́run a máa ní kí wá ṣe o. Ìgbà àsìkò yìí á tù wá lára o, a ní tọrọ jẹ́ kẹ́yìn ayé wa o. Lágbára Ọlọ́run àkóbá péré ó tóbi èlé jẹ́ tẹnìkọ̀ọ̀kan wa o. Ilé tá a fi sílẹ̀ ní àbádínà àti àlàáfíà ní agbára Ọlọ́run. Ẹ̀kú ọdún, ẹ̀kú ìlú o. Lágbára Ọlọ́run a ní fẹ́nikẹ́ni ṣàwátì ní ìlú. Gbogbo ìdáwọ́lé ìlú máa yọrí sí. Àkóbá kéré ó tóbi èlé jẹ́ ti ọ̀rọ̀ tẹ́ mọ́wọ́ tẹ́ mẹ́sẹ̀ ayé òní dìde lórí. Ayé ò wá nífẹ̀ẹ́ máa fún lóúnjẹ o. Nígbà tí iṣu ọmọ bá wá ń jiná báyìí, ayé òní sọ ní ká wọlé o. Ní agbára Ọlọ́run, ní agbára Èdùmàrè, ẹ máa fẹ̀yìntì, ẹ máa jẹun ọmọ ni. Ẹ ní fẹ̀yìntì sunkún ọmọ. Ní agbára Ọlọ́run, ní agbára Èdùmàrè, lágbára Ọlọ́run, ẹ ní fẹ̀yìntì pé ẹ bá mi sin ọmọ síbẹ̀ yẹn. Ní agbára Ọlọ́run, ọ̀rọ̀ jáde, àṣẹ tẹ̀lé, bẹ́ẹ̀ ló dẹ̀ máa rí, ó dẹ̀ ti rí bẹ́ẹ̀. Ẹ ṣé mo dúpẹ́ gbogbo ẹ̀yin tí ẹ jókòó lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà lórí lálejò. Inú mi dùn láti bá yín pàdé lónìí. Ṣé ẹ rí Kilarigbo? Èèyàn ni, èèyàn tó náà ń dá tó tún dá ara ẹ̀ ni. Nítorí kí ni? Ṣé ẹ rí ẹni tó bá ní tó bá lòun ò ní, ó ń ṣèpín sọ̀rọ̀ ẹ̀ ni. Kilarigbo kò mẹ́ni kan náà kì í ṣe láàánú. Bí mo ṣe dúró yìí, èyí lè ká tán ní nǹkan tó ti ṣe fún mi ní ìgbésí ayé mi. Ṣùgbọ́n èmi kọ́ lọ́pọ̀ ẹ̀ bí kì í ṣe Ọlọ́run ọba. Mo dẹ̀ mọ̀ pé ní agbára Ọlọ́run, ní agbára Èdùmàrè, wọ́n ní tọrọ jẹ́ kẹ̀yìn ayé wọn. Wọ́n ní tọrọ mú kẹ̀yìn ayé wọn. Wọ́n ní tọrọ mú kẹ̀yìn ayé wọn. Ní ìdílé ìyá, wọ́n á máa rọ́wọ́ yọ. Ní ìdílé bàbá, wọ́n á máa rọ́wọ́ yọ. Láàárín ẹgbẹ́, láàárín ọgbà, wọ́n á máa rọ́wọ́ yọ. Ayé òní sọ wọ́n ti sá wọlé o. Ní agbára Ọlọ́run, gbogbo ẹni tẹ̀lé ẹ̀rọ bàjú wọn káàkiri náà, ní agbára Ọlọ́run, hàn ní fẹ́nikẹ́ni ṣàwátì láàárín yín o. Ní agbára Èdùmàrè, kí a máa rí ná, kí a máa rí lò. Lágbára Ọlọ́run, wọ́n ní wá ń sí láború. Bẹ́ẹ̀ ni ó jáde, ọ̀rọ̀ jáde àtẹ̀lé o. Bẹ́ẹ̀ ló máa rí. Ẹ ṣé mo dúpẹ́ o. Kilarigbo, mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi. Mo dúpẹ́ o, mo dúpẹ́ o, mo dúpẹ́ o. Ẹni tọ́ ọjọ́ kìí ayé yín. Ẹni tọrọ ní kìí ayé yín. Lágbára Ọlọ́run, ayé òní sọ́ni tá wọlé o. Lágbára Ọlọ́run, ya máa rọ́wọ́ yọ, nínú ọjọ́ àrọ́wọ́ yọ, láàárín ọ̀gá àrọ́wọ́ yọ, ní ìdílé ìyá mi àbẹ̀yà àrọ́wọ́ yọ. Lágbára Ọlọ́run, ẹni yóò kó orúkọ ayé yín. Ọ̀rọ̀ jáde, àṣẹ tẹ̀lé, bẹ́ẹ̀ ló dẹ̀ máa rí, ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Bàbá Olúrọ́pò, ẹ jọ̀ọ́, èmi mọ̀ pé young boy ni yín o, mo ti rí lára yín, swagger yìí pọ̀. Bí ọmọ ọdún mélòó ni yín sà? Mi ò lè sọ nǹkan bíi 1948 ni wọ́n bí mi.
1948 ayé tí ìdàgbà lára ọmọ kékeré ni no wonder tí gbogbo egungun sì lé tótó yìí. pépé ni. kò sí wàhálà èmi gan wá èmi yìí wá boyfriend. ó tó ọdún mélòó tẹ́ ti mọ Mama Rainbow Foundation. ọjọ́ pẹ́ o. ọjọ́ pẹ́. èmi pẹ̀lú ọkọ wọn ọ̀rẹ́ ni wá. ẹ̀yin àti ọkọ màmá ọ̀rẹ́ ni. bẹ́ẹ̀ ni. ṣọ́ọ̀tì fìgbà kankan fi wúlò sí rí. ta ni. Mama Rainbow Foundation ni. kò sí ìgbà kan tí ò wúlò fún mi oṣooṣù ló ń gbé jíjẹ wọ́n á gba jíjẹ. oṣooṣù. lóṣooṣù àtowó àti jíjẹ oṣooṣù ni. Ọlọ́run bá mi tọ́jú ẹ lágbára Ọlọ́run ní fọwọ́gbọ́mọ sí ẹ̀dẹ̀ ní ráǹkó tó jẹun lágbára Èdùmàrè iwájú rẹ̀ pé ìfúnná máa ré sí iwájú rẹ̀ máa lọ àtọmọ wọn o lágbára Èdùmàrè ní gbọ́mọ ẹ̀ sí lágbára Ọlọ́run ẹ̀dẹ̀ àkóbá kéré tó bí èmi jẹ́ tiẹ̀ ọ̀rọ̀ tó èdè mọ́tò mẹ́sàn-án nídìí lórí ọmọ rẹ̀ fẹ́ pa fún oúnjẹ lágbára Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ẹ o mo dúpẹ́ lọ́wọ́ ẹ iwájú ìfúnná máa lọ lágbára Ọlọ́run. ó láwọn dúpẹ́ lọ́wọ́ Mama Rainbow tó dá Mama Rainbow Foundation sílẹ̀ àwa náà tún dúpẹ́ lọ́wọ́ wọn torí tí kì bá ṣe pé wọ́n dá Mama Rainbow Foundation sílẹ̀ gbogbo àǹfààní táwọn èèyàn nílé ní bí àwọn opó bí àwọn aláìní túmọ̀ sí wípé àwọn tó kù díẹ̀ kọ́wọ́ wọn tó kì í ṣe pé wọ́n lẹ̀ but wọ́n lé ọwọ́ wọn kàn tó ni àwọn yẹn ní Mama Rainbow Foundation wọ́n ràn lọ́wọ́ and that's why we're calling for your support ẹ ràn Mama Rainbow Foundation lọ́wọ́ òṣìṣẹ́ ìjọba ni ẹ o ìjọba gangan ni ẹ o onílé iṣẹ́ tiẹ̀ lọ́tọ̀ tẹ́ pé wọ́n ló ní o gbogbo èyí tí Mama Rainbow Foundation ń ṣe àtàpọ̀ ara wọn ni àwọn kọ̀ọ̀kan náà ti ń dìde tó ti ń ràn wọ́n lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ darapọ̀ mọ́ Mama Rainbow Foundation kẹ́ jẹ́ kẹ́rìn kó pẹ́ lẹ́nu àwọn èèyàn àdèmá gbàgbé o with Mama Rainbow Foundation a smile must be put on someone's face. Kilarigbo Live TV ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Atagbantagba lóde tagbangba ló ti pápá tó ní kí ló ní tagbangba ó ṣe. Àwọn gbàǹkọ́gbì alárinrin ètò ọ̀dọ́ wa ló sodo sí. Mo lè má lè sọ òyìnbó púpọ̀ but nínú Yorùbá tí mò ń sọ àwọn kan yọ Yorùbá ń bẹ̀. Ṣé báwa náà kọ́ Ọlọ́run ọba ni kámú láti Kilarigbo Unlimited. Kilarigbo Unlimited ládùn ètò tí kò láfiwé. Alárakúàrà. Orí ètò Alárakúàrà ní àwàyè lórí Kilarigbo TV. Mo lo ata, tomatoes, àlùbọ́sà, ẹyin, mo lo carrot, mo dẹ̀ tún fi hot dog náà sí. Mélòó la fẹ́ kà nínú eyín adépèlé KPK kò gbọ̀kẹ̀. Kilarigbo ló ń jẹ́ bẹ́ẹ̀ ká ṣe àkálẹ̀ àwọn ayẹyẹ lọ́nà tí ìgbàlódé léyìí tẹ́yìn ó sì gbádùn ẹ̀. ọba sọyún ọ̀rọ̀ jábẹ́sì padà ìwọ ni Olúwa wá fàyè mi ṣe yanu. Kilarigbo Live TV gbọ́n pa ẹ̀. Fún ìpolówó ọjà tàbí àkálẹ̀ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ìyún event coverage pẹ̀lú owó tí ò gani lára Kilarigbo Live TV ẹ̀rọ amóhùnmáwòrán tíá.